أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. من كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور. نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون. لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد. ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم. ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير. ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور. وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختال كفور. اللهم لا تجعلنا من الكافرين. آمين. شكرا لشيخنا الذي قرأ علينا بعض آيات قرآنية. نسأل الله يطول عمره وأن يزيد شيخنا الوالد برحمته بقدرة الله تعالى. أكي ولي بابا واقبا سماحة الوالد الشيخ داود عبد المجيد الفلاح أهلا وسهلا ومرحبا. أهلا وسهلا ومرحبا. أهلا وسهلا ومرحبا. أهلا بالشيخ مولانا سماحة الوالد المدير الداعية الكبير الله والعالم القدير الله والولي الكامل الشيخ داود عبد المجيد الفلا باولي. Aki wọlé bàbá wa láti ìlú Èkó, bàbá wa àgbà ọlọ́lá wa Fadilatu Sheikh Daud Al-Majid Al-Falla ọlọ́mọsẹ̀ járí wọn pẹ́. Àmín. Bá a ti ń kí wọlé bàbá là ń kí bàbá wa náà
tí wọ́n jẹ́ ọmọ olóòkú abàjà lọ́rùn ọmọ olóòkú bàbá Maulana Sheikh Thaqafi ọlọ́mọṣẹ́ ìjáde bàbá pẹ́. àmín. kadhalika nurahib fadilata Sheikh Ibrahim bàbá Gbódòfù lakitum ahlan wa makanan sahla Allah ọlọ́njáde bàbá pẹ́. àmín. bákan náà bá a ti ń kí wọn náà là ń kí àbáwá Sahibul Bayan kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra ọlọ́mọṣẹ́ ìjáde wọn pẹ́. àmín. bàbá Al-Asqaf Al-Thaqafi wọ́n ní ká máa kí gbogbo àwọn bàbá wọ́n ní ká máa kí wọn kí ká máa wọlé ká máa rọra. à ń fi Maulana Sheikh Adam Abdallah Al-Ilori à ń fi kí bàbá wa Samahatul Walid Al-Sheikh Daoud Abdul Majid Al-Fanla. bákan náà akí àbáwá Al-Oroki ahlan wa sahlan wa marhaban. gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wọlé lẹ́ẹ̀kẹ́ náà là ń kí. bẹ́ẹ̀ni. baba Sahibul Bayan nurahib bikum marratan ukhra. baba Maulana Sheikh Hasbunallah Sheikh Ibrahim Hasbunallah Gbódòfù ahlan wa sahlan wa marhaban bikum. akí ìwọlé àwọn bàbá ọlọ́mọṣẹ́ jẹ́ kí a rí wọn pẹ́ o ọlọ́run kó jẹ́ kẹ́mi wọn ogun fún wa wọ́n lá nàbí lọ́dọ̀ ọlọ́run lakitum ahlan wa makanan sahla. nukinnu lakumul ihtiram wa sharaf wala nazal. ẹ dákun gbogbo àwọn ta tẹ̀lé àwọn bàbá wa tí wọ́n bá ti ń bù sí ẹjẹ́ àlọ́ jókòó ẹjẹ́ àlọ́ jókòó. ẹ dákun torí ọlọ́run gbogbo àwọn ta tẹ̀lé àwọn àgbàlagbà wa abẹ́ tẹ́ǹtì tó wà lẹ́gbẹ̀ẹ́ ńbẹ̀ yẹn ni. ẹ dákun ibẹ̀ láyé ń dá fún gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn àgbàlagbà wa abẹ́ tẹ́ǹtì tí ń bẹ lọ́ọ̀kan yẹn náà ni kẹ́ máa bá wa lọ. shukran lakum shukran ala al-murafaqa shukran ala al-hudur fa shukran lakum wallahu yashkurukum wa shakuru yashkurukum wa bil khairi yazkurukum. ọlọ́run bá ara ti pẹ̀lú dáadáa. àmín. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ìjókòó ní jalsatun jama'at bayna al-a'yan min al-mashayikh al-kiram wa ad-du'at. ìjókòó ńlá ni ìjókòó tó bíyì ní ìjókòó tó kó nǹkan sínú. ẹ dákun torí ọlọ́run torí àsìkò ká lè rí àsìkò wa mánéjì ẹ lọ́ọ́ jókòó. gbogbo ẹ̀yin tẹ́ mẹ́mbẹ́ lọ́ọ́ jókòó. security. ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé àwọn àgbàlagbà wa jazakumullahu khairan. ẹ jẹ́ á lọ́ọ́ jókòó. a máa lọ bí ètò tí yóò kàn nísìnyí pẹ̀lú ògo ọlọ́run. ètò tó kàn nísìnyí kò pọ̀ mọ́. gbogbo àwọn tí wọ́n bá ní màrọ́ọ̀sì tí wọ́n kọ́kọ́ sọ́ọ̀ìd kí wọ́n gbìyànjú kán dọ́dọ̀ wa ní àyíká kọrúkọ wọn kalẹ̀ kálímọ̀ bá ti máa ti bọnú ara wọn. ẹ dákun torí ọlọ́run tá a bá ti sàjálà tán ó lè má ṣàǹfààní àti tún kọ́ ọ́ mọ́ o. ẹ wá rí àbá ọlọ́run ló mẹ́rú ẹ̀. ẹni ó bá ní kọ̀sídà tó fẹ́ ṣe ìdárò fún bàbá wa tí wọ́n lọ ẹ dákun torí ọlọ́run afọlọ́mbẹ́ kí ẹ gbìyànjú kẹ wá sí kíni kẹ wá sàjálà kalẹ̀. tọ́ lábẹ́ bẹ́ẹ̀ à ń kí Abawa Al-Fulani Abawa Al-Fulani à ń kí wọn kí wọ́n máa wọlé ká máa rọra. bàbá ọlọ́run ló mẹ́rú ẹ̀ ní kí n sọ wípé ẹni tó bá ní kọ̀sídà wọ́n ní wọ́n kọ́kọ́ yẹ̀ wò ná kó tó di kó ṣe ìkọ́wò rẹ̀. ẹ jọ ìjókòó ọkàn yìí àwọn lọ́balọ́ba lónìí o ọba nǹkan sùn lónìí kéèyàn kankan má débẹ̀ yìí tí ń bẹ lọ́kàn wa yìí. ẹ dákun gbogbo yín tẹ dúró yẹ lọ́ọ́ jòkó ẹ lọ́ọ́ jòkó ẹ dákun ẹ lọ́ọ́ jòkó ẹ lọ́ọ́ jòkó ẹ lọ́ọ́ jòkó ó yá ẹ lọ́ọ́ jòkó ẹ lọ́ọ́ rẹ́gísítà kọ̀sọ́ ìdùn yín ẹ lọ́ọ́ jòkó. To avoid embarrassment, please, ladies and gentlemen, those who came with our shuyukh should go and have their seat, please. ẹ jẹ́ á lọ jókòó liyajlis kullu man ata murafiqan lil mashayikh idhabu wa khudhul maqa'id. shukran lakum ala husni i'tinaikum bi umuri shuyukhina bi qudratillahi ta'ala. shukran ẹ ṣé ẹ má tún jẹ́ ó di nǹkan mi ẹ lọ jókòó. èyí tí a ń ṣe nísìnyí àwa mùsùlùmí la létò jù. ẹ má jẹ́ ká tún jẹ́ kó wà ráúdì ẹ má jẹ́ àjẹ́ ó wà ráúdì jù ẹ jọ. Let's have our seats before the security comes in. àwọn security tí wọ́n bá ti lè embarrass èèyàn iṣẹ́ wọn ni wọ́n ń ṣe o. marratan ukhra nurahib bil mashayikh al-kiram
a kí àwọn àgbàlagbà tí wọ́n ti dé tí wọ́n ń bẹ ń kalẹ̀ tọ́ a kí ìlú Ẹdẹ a kí ìlú Ẹdẹ tá a bá ti sọ pé a kí ìlú Ẹdẹ a ti fi bàbá wa al-imam a ti fi kí gbogbo àwọn mashayikh tọ́ tá a bá la kí ìlú Ẹdẹ a ti fi bàbá wa al-mufti a ti fi wọn kí gbogbo mashayikh bàbá ọlọ́run ló mẹ́rú ẹ̀ lánìí kí n máa sọ bẹ́ẹ̀ pé tí n bá ti sọ yí pé a kí ìlú Ẹdẹ wọn ló ti kọjá Ẹdẹ ò ní bàjẹ́ o àmín Ẹdẹ ò ní dàrú àmín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run wala kun wala fayakun lábẹ́ bẹ́ẹ̀ àwa kí gbogbo àwọn àlejò wa tí wọ́n wọlé wá tọ́ tí wọ́n torí òní tí wọ́n torí ẹ̀ wọlé ẹ̀ ń wá ntí ń fi kí àbá Maulana Sheikh Daud látẹ̀kan bẹ́ẹ̀ni mo wá ti wá rántí wípé makbuliya tọ́lọ́ fún wọn náà láàmú fi kí wọn tọ́ ọba tó ti ní kí gbogbo ayé